ọṣẹ aṣínà. Ṣé rí ọṣẹ yìí? Ó ṣiṣẹ́ aṣínà, ó ṣiṣẹ́ atúdè. Tọ́nà bá dí, tó dàbí ìgbà wípé èèyàn fẹ́ rọ́nà lọ mọ́. Bẹ́ẹ̀ èèyàn bá ti ṣe ọṣẹ yìí, yóò mọ̀ dúpẹ́ fọ́lọ́hun. Bàbá mi máa ń sọ pé méjì mẹ́ta lóògùn. Ẹ rí wípé àwọn nǹkan tí mò ń mú wá, àwọn nǹkan méjì mẹ́ta mẹ́rin tí ó rọrùn fún yín láti ṣe ni. Tí ó mú obìnrin kúrò nínú òṣì, tí ó mú ọkùnrin kúrò nínú òṣì. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn tí ń lo iṣẹ́ wa, kò sẹ́ni tí ò dúpẹ́ bó ti lè wù kó mọ. Gbogbo iṣẹ́ tá à ń filẹ̀ ni wọ́n ń dúpẹ́. Èyí tá a tún mú wáyé náà ẹ̀ tún dúpẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá lo iṣẹ́ wa, tẹ́ rí yàtọ̀, ẹ bá fàdúrà ra bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ́wọ́. Pé iwájú tí bàbá mi kọjú sí kọ́lọ́run jẹ́ ó máa dáa sí. Ẹ̀yìn tó sì filẹ̀ ọmọ bàjẹ́ kí nǹkan kan mọ́ ṣàwá tó fi ilẹ̀. Kẹ́ ẹ lè túbọ̀ máa rí ìwà bá, kẹ́ ẹ lè túbọ̀ máa rí nǹkan ọ̀tún gbà. Ààrẹ tó lọ ṣe ìtúwọ̀ yìí, ọṣẹ atúdè ni, ó ṣiṣẹ́ aṣínà. Bọ́nà bá dí tó wò pé mo lọ́wọ́ àgbègbà bọ́ bá ti ń wọ ọṣẹ yìí, gbogbo ohun tó le yóò sì máa dẹ̀rọ̀. Kílẹ̀ lọ wá, tẹ́ ẹ bá gbé kámẹ́rà sí. Ẹ máa rí ewé kan tí mo gbọ̀n sínú abọ́, ewé túdé nu. Wọ́n máa ń já ewé túdè papọ̀ mọ́ igi ẹ̀. Tá a bá wá nílò ewé rẹ̀, a wá gbọ̀n lọ́tọ̀ kúrò lára igi. Ewé túdé ni. Ẹ rí i pé wọ́n dì òun náà ni, bí egbò túdè náà ti dì í. Ewé túdè lẹ́ ń wò ó. Ṣé ẹ ti rí ewé túdè ni? Nǹkan àkọ́kọ́ tẹ́ wà ní. Tẹ́ ẹ bá ti wéwé túdè tán, ògo ti bẹ̀rẹ̀ nìyẹn o. Ẹ lọ wá egbò túdè ó ní. Kò níye o. Bẹ́ẹ̀ bá ti fẹ́ kọ́ṣẹ́ ó pọ̀ tó ni ewé túdè, egbò túdè bẹ́ẹ̀ bá ti fẹ́ kọ́ṣẹ́ ó pọ̀ sí. Eléyìí ni èpo ọ̀bọ̀. Tẹ́ ẹ bá rí èpo ọ̀bọ̀, ẹ rí i pé èpo igi ọ̀bọ̀ tó nípọn leléyìí. Òun náà máa ń pè ní akọ epo ọ̀bọ̀. Akọ epo ọ̀bọ̀. Tọ́nà bá dí, tẹ́ ẹ bá ti lọ wá egbò ewé túdè ní, egbò túdè ní, èpo ọ̀bọ̀, kí ló kù tẹ́ wá. Eléyìí ni wọ́n ń pè ní èso awogba. Àwọn kan tún máa ń pè ní aworoso. Ṣé rí àwọn nǹkan yìí láàgò papọ̀? Wọ́n gbọ́ pé èso awogba bẹ́ẹ̀ bá ti lọ rà á. Ṣé rí bá ṣe dáa di kéékèèké yìí? Bẹ́ẹ̀ bá gbọ́ èyí tá a rà á. Ara tó jẹ́ kó gùn wọ́n nù. Ṣé ti rí èso awogba àrùn ní? Bá ti èso awogba òun náà wọ́n ń pè ní aworoso. Tẹ́ ẹ bá ti ẹ̀gùn àwọn èso òun náà tún ní o. Ẹ̀gùn papọ̀ mọ́ ewé túdè, egbò túdè, èpo ọ̀bọ̀. Kí ni nǹkan tó kù tẹ́ wá sí? Kò kọ́ṣẹ́. Ṣé rí bẹ́ẹ̀ bá ti lè lo ọṣẹ yìí, ìgbà tó bá èlò láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì, ó mọ̀ wípé ṣẹ́ ló ń lò. Tested confirm ni. Ìgbọ́ tó ń wá oṣúlẹ̀, pè Fágbénró ọmọ Òrìṣàtọ́lá. Òun wá ìyọnú, pè Fágbénró ọmọ Òrìṣàtọ́lá. Òun wá aṣínà, wọ́n pè Fágbénró ọmọ Òrìṣàtọ́lá. Àrùn ara kan ní dọ̀ láàmú tó ti náwó sí tí ọ̀lọ́, pè Fágbénró ọmọ Òrìṣàtọ́lá. Àbí ọfà ni, ara máa ń tàwọ́ ni, ẹsẹ̀ títa ni, inú títa ni, àbí wọ́n máa ń ṣẹ̀yọ́ gbogbo ìgbà, wọ́n pè Fágbénró ọmọ Òrìṣàtọ́lá. Ó rí wípé ó dúpẹ́ fọ́lọ́run. Ọṣẹ ajé ń bẹ tá ń tà 500. Ọṣẹ Edward ní 50,000 ni. Ṣẹ̀rí ẹni tí ó bá ti ra ọṣẹ yìí ó miss. Ìwọ tó bá ti ra ọṣẹ bàbá mi, ọṣẹ Edward. Ṣọ́ra àwọn tó ti ra ló lè ròyìn. Ẹlòmíì ó fẹ́ lè ní pé àṣògùn tí ń tún jẹ́ bẹ. Ẹlòmíì ò gbàgbọ́ pé ògùn tí ń jẹ́ wà mọ́. Nítorí tólúkálùkù ti là kọjá káàkiri, kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ fẹ́ gbàgbọ́ pé ògùn tí ń jẹ́ ń bẹ. Ṣé rí ọṣẹ yìí 50,000 ní wọ́n yìí náà? Ọṣẹ ajé ń bẹ 500 wọ́n yìí náà náà. Níjọ́ tó bá béèrè fún jọ́kejì jọ́kẹta àbọ̀ sẹ́ndì iṣẹ́ rẹ̀. Àwa máa ń fowó sóògùn kalẹ̀. Kéèké àṣìṣe máa wá dá oṣù kan fún yín, oṣù méjì. Bọ́ ọ bá sẹ́ndì owó jọ́kejì àti sẹ́ndì iṣẹ́ rẹ̀.
tó bá jẹ́ pé àárọ̀ kùtù lọ sẹ́ndì iṣẹ́ rẹ lọ sẹ́ndì owó tó wáyé pé Nàìjíríà ni á sẹ́ndì iṣẹ́ rẹ kódà kó jẹ́ pé abroad tíṣẹ́ rẹ bá ń bẹ́lẹ̀ ojú ẹsẹ̀ lá sẹ́ndì iṣẹ́ rẹ. Ọṣẹ Edward ni àwọn ọṣẹ tí máa mú yàn kú ònú dààmú tí máa mú yàn kú ònú ogun ayé tí máa mú dààmú kú ònú ayé yẹn tí máa mú kéèyàn ṣínà. Bọ́ọ̀ bá ń lálàkàlà ọ̀ ń jẹun lójú oorun wọ lọ́ṣẹ Edward orí pípọ̀ ní òní ńlá mọ́. Òun bóbí ń sùn lójú oorun wọ lọ́ṣẹ Edward orí pípọ̀ kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́. Àbí bí wọ́n bá ti sùn bí ìgbà tí wọ́n ti lo ògo rẹ̀ ń bì kan tí wọ́n lọ lo bọ́dì rẹ̀ ń bì kan tó bá dilẹ̀ mọ́ tí wọ́n dá padà tó jẹ́ pé gbogbo eríkèéríkè ara ni ọmọ rọ́ wọ́rọ̀ sára ọṣẹ Edward yóò ní kábàámọ̀. Ọṣẹ ìyọnu tá a fílẹ̀ lé ní tested confirm ni o gbogbo ọtọ bá lò bá ń fàdúrà náà bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ ṣàdúrà fẹ́mi náà pé kọ́lọ́run jẹ́ rẹ́ mi lò kí n pẹ́ láyé kí n má bàa kú pọ̀ owó kí n má bàa kú pọ̀ òjijì àti gbogbo fáǹsì mi all over the world. Ìwé ìgbélú ń bẹ iṣẹ́ rẹ̀ ń bẹ tó confirm tàbígbà tó bá ń lò ìgbà tí ó bá fi tójọ́ mélòó ń tọ́ ń béèrè fún un tó ń pòǹgbẹ́ síhun tó ń bẹ lọ́hun síhun yóò sì tẹ̀ ọ́ lọ́wọ́. Nọ́mbà tó pè mí sí rè 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383. Ìlú Ìlọrin náà ni mo wà ẹ lè tètè pè mí kí n má tètè gbé ṣùgbọ́n tó bá wà àwọn jẹ́ǹtẹ̀ máa bọ̀ wá lù Ìlọrin ṣùgbọ́n àtẹ̀dé lù Ìlọrin tẹ́ ẹ̀ bá mi anyway àtẹ bá ti sọ̀kalẹ̀ lù Ìlọrin ẹlẹ́ni lọ sí ilé epo Ibrolac lágbo ọba ilé epo Ibrolac lágbo ọba tẹ bá ti dé ilé epo yẹn sọ̀kalẹ̀ ẹ dún wájú ilé epo yẹn ẹ kọ̀yìn sínú ilé epo yẹn ẹ kọjú sí títí ọlọ́dà bí tó lọ́kadà bíbi tí wọ́n rú wá àbí bí tó ń ta sí ti sọ yín ẹ wá wá pa àlàáfíà yín bí òpónà méjì ní other side ẹ rí transformer kan bí òpónà méjì sí ilé epo yẹn ẹ bá wá pa àlàáfíà yín apá òsì yín bí òpónà méjì sí ilé epo yẹn ẹ rí transformer kan ẹ rí wá rí fọganáísà kan lára transformer yẹn Alhaji Hasan ọmọ Ẹdẹ lórúkọ fọga yẹn ẹ rí signboard mìíràn lára transformer yẹn Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited ṣe rí ibi tí transformer wà tí fọgá wà yẹn tí signboard mìíràn bẹ̀ wọ́n ń pè ní Olú Guest House Junction ẹ bèrè ilé Ifágbéró ọmọ Òrìṣàtọ́lá àní dààmú o àní fòṣìlú ayé o ìdààmú ò ní jẹ́ tiwa wa àní ṣàìsàn àní mọ̀ nira o àní nàkàtà tó rí mi ẹ̀ láìkẹ́ ṣíà orí wa ò ní gbàbọ̀dé o ire gbangba.